ǹjẹ́ yìí náà ti gbọ́ nípa àfà tó gé ọmọbìnrin kan wẹ́lẹ́wẹ́lẹ́ nínú Ìlọrin? Báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́? Àfà náà ní eléyìí, ọmọbìnrin tí ó gba ẹ̀mí ẹ̀ lẹ́wọ̀n ní ẹ̀gbẹ́ yìí, gẹ́gẹ́ bí ìwádìí táwa ṣe, wọ́n ní orí blue app tí a mọ̀ sí Facebook ni wọ́n ti pàdé, tí àfà yìí dẹ̀ dẹnu kọ ọmọbìnrin yìí láti 2023 ni wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí bá eré ìfẹ́ wọn bọ̀. Ṣùgbọ́n nígbà tí ó di ọ̀sẹ̀ tí a lọ yìí, ọmọbìnrin wà níbi ayẹyẹ kan, wọ́n ní ìsọmọ lórúkọ, bẹ́ẹ̀ ló receive call àfà yìí, òun àti ọ̀rẹ́ ẹ̀ àti yẹ́ ni wọ́n jọ wà. Ṣùgbọ́n kódà wọ́n ní oúnjẹ tó gbé dání bó sì fẹ́ máa jẹ nìkan yẹn wọlé, tó dẹ̀ gbóúnjẹ yẹn sílẹ̀, ó dẹ̀ sọ fún ọ̀rẹ́ tí wọ́n jọ wà pé òun bọ̀. Àlọ́ ni wọ́n rí àbọ̀. Nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí wá kiri, tó ń tẹnu ẹ̀ wọ́n gbalẹ̀ àfà yìí lọ. Bàtí wọ́n délé àfà yìí, wọ́n béèrè wípé ṣó bá wọn kófìrí ọmọbìnrin yẹn, ó ní òun kófìrí ẹ̀. Ṣùgbọ́n gbà tó yá tí wọ́n bẹ̀rẹ̀ sí lọ nífun, wá jẹ́wọ́ pé lóòótọ́ òun rí. Ṣùgbọ́n nígbà tó dọ́dọ̀ ikọ́ sẹ́mi pé ló bá dédé gbé, òun dúdú ló bá gbẹ̀mí mi. Ikọ́ sẹ́mi mu, ó gbẹ̀mí mi, ó dẹ̀ sọ, ó ní ká má bínú, ó dáńbò ló wá wà tó bá ń wò. Ẹ̀yìn bá ṣe fagídí mu ni ẹ̀ pé afẹ́ délé ẹ̀, wọ́n délé ẹ̀, wọn àní kankan ní bá gbọ́ ọ́fíìsì ẹ̀ lọ. Pàtó máa dọ́ ọ́fíìsì ẹ̀, wọ́n bá ẹ̀jẹ̀, wọ́n bá tébù kan bẹ̀, tẹ́jú wà lórí tébù yẹn náà, wọ́n bá àdá, wọ́n dẹ̀ bá bàtà obìnrin tó jẹ́ 13 nínú ibẹ̀, bàtà obìnrin 13, wọ́n bá ìlẹ̀kẹ̀ ìdí obìnrin níbẹ̀, tó sọ pé ìlẹ̀kẹ̀ obìnrin tó ń pa yẹn ni. So nígbà tí àwọn máa tú gbogbo ẹ̀, wọ́n bá ike ọ̀dà kan nínú ilé ẹ̀ tó ti gé ọwọ́ ọmọbìnrin yẹn sínú ẹ̀, ó ti yọ ọkàn ẹ̀, ó gé kiri ẹ̀rìn náà sí. Ike kan wà tó gba ẹ̀jẹ̀ ẹ̀ sí, ṣùgbọ́n wọn àti mọ̀ ibi tó gbé orí ẹ̀ sí, ẹsẹ̀ àtàwọn yàrá tó kù, tí ó jẹ́ ká máa fúnra sí wípé bẹ́ẹ̀ ó ní àwọn tó tà fún, tàbí ó ní àwọn bàbá ìsàlẹ̀ tó máa ń supply irú àwọn nǹkan bẹ́ẹ̀ fún. So wọ́n sá ti gbé báyìí, ó jẹ́ bí ìṣẹ̀lẹ̀ náà sí lọ. Ṣùgbọ́n ǹjẹ́ mọ̀ pé àfà tá à ń sọ yìí, ọmọ àfà ńlá nílùú Ìlọrin ni, àfà tó lórúkọ nílùú Ìlọrin ni, tó túmọ̀ sí pé ó lè ṣeéṣe kó jẹ́ pé ọwọ́ bàbá ẹ̀ ló ti kọ́rù iṣẹ́ ibi yìí. Irú ilé náà dẹ̀ jáde, a máa pa àwọn kan lẹ́lẹ́bọ. Irú ilé á dẹ̀ jáde, a ní àwọn kan máa wọná. Irú ilé á dẹ̀ jáde, a ní ẹ̀sìn ló dáa jù. Níbo ni ilé ayé ń lọ? Bó tilẹ̀ yẹ pé kì í ṣe gbogbo àfà ló ń wà yìí, torí àti rí àwọn àfà dáadáa tí wọ́n ti jáde, tí wọ́n ti ń condemn ẹ̀. Ṣùgbọ́n àti rí àwọn àfà Ìlọrin tí wọ́n jáde. Nígbà táwọn àfà akẹ́tẹ̀ máa bọ̀rọ̀ jẹ́, wọ́n ní kì í sọmọ Ìlọrin. Bí ó bá kì í sọmọ Ìlọrin, Ìlọrin ló ń gbé, àfà àdẹ̀ ni, ẹ̀sìn mùsùlùmí ló sà ń ṣe. Torí ká ní ẹnìkan ló bú àfà ní ìlú míì, ẹ̀yin àfà Ìlọrin ẹ máa jáde nítorí ẹni tí wọ́n bú jẹ́ ọmọ ìyá yín nínú ẹ̀sìn. Eléyìí ọmọ ìyá yín nínú ẹ̀sìn náà ló gba ẹ̀mí èèyàn yìí, ẹ wá ní kì í sọmọ Ìlọrin. Ẹ fi jẹ́ ká fi àbòsí ẹ̀sìn sílẹ̀. Ọ̀rọ̀ pé ó jọmọ Ìlọrin kò jọmọ Ìlọrin. A sọ wípé gbogbo àfà ló wùwà yìí. Ṣùgbọ́n nígbà tá a bá ti lè rí àfà tó ń sọ wípé ẹ̀sìn mùsùlùmí ò ní káwọn má ṣògùn owó. Nínú ìsìlámù kò sí tó ní ká má ṣògùn owó. Nínú ìsìlámù kò sí tó ní ká má ṣògùn owó. Àfà kan ló sọ bẹ́ẹ̀ yẹn, a dẹ̀ rí kankan náà yẹn àfà kẹ jáde pé kò rí bẹ́ẹ̀. Ó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ló tó wà nínú ìgboro báyìí tí wọ́n fi àfà bójú tí wọ́n ṣiṣẹ́ ibi. Mi sọ wípé gbogbo àfà ló ń wà yìí o. Number 1 yẹn. Number 2, wọ́n ní wọ́n bá bàtà obìnrin 13 bàtà obìnrin nínú ilé ẹ̀. Ǹjẹ́ mọ̀ bóyá ó ti yanjú àwọn yẹn náà tó ti tẹ̀yà ara wọn. Bẹ́ẹ̀ ká ní Ọlọ́run fún ṣe, àwọn àfẹ́ ẹgbẹ́ àmà wò ní wò pé Ọlọ́run dá àwọn lóhùn, wọn ní mọ̀ pé ọ̀nà ìbúrú ló gbà tó fi kọ́rọ̀ jọ. Mo dẹ̀ fẹ́ tún wá fi eléyìí kí n fi gba ẹ̀yin ọmọbìnrin wa ní ìmọ̀ràn sẹ́yìn pé láti bí ọjọ́ mẹ́ta mo ti ń ké yàtọ̀ fọ́rọ̀ àfà ọ̀rọ̀ pé wọ́n fi àwọn ọmọbìnrin wọn lò wọ́n sẹ́yìn pé ó ti pọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìlú le lóòótọ́, àwọn èèyàn dẹ̀ fẹ́ ní ọ̀dọ̀, wọ́n fẹ́ ní ọlá lójijì. Most of àwọn ọmọbìnrin tí wọ́n dẹ̀ ń lò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn tí wọ́n ń pàdé lórí social media náà ni. Ìrẹ́ tí ọmọ TikTok gẹ́gẹ́ bí mo sọ last week, orí social media náà ni bọ̀bọ̀ tó lóye ti pàdé ẹ̀. Ẹ̀yin ọmọbìnrin wa, ẹ ṣọ́ra sí, ẹ ṣọ́ ìrìnrìn. Number 1, tó bá pàdé ọkùnrin lórí social media, kó tó di pé mọ́mọ́ wa lọlé, ẹ ti kọ́ bá dé ibì kan. Jẹ́ kí wọ́n ti mọ̀ ẹ́ mọ́, káwọn ẹbí ẹ̀ ti mọ̀ ẹ́ mọ́, káwọn ẹbí ẹ̀ ti mọ̀ ẹ́. Ó possible kí yẹn jẹ́ ìpayà fún kó má lu ẹ̀, a ní àwọn ọmọ àti mọ̀. Ìkejì dẹ̀ ni wípé tó bá ti pé ẹni tó pàdé lórí social media tó ò tí mọ̀ dáadáa, táwọn ẹbí ò dẹ̀ tí mọ̀ dáadáa, tó bá pè é wípé kó wá rí òun má dá nìkan lọ. Tẹ́ bá pé bí méjì mẹ́ta tẹ́ lọ kò lè kí ọ mọ́lẹ̀ lójú wọn.
kò lè ṣe kí ni kò lè kẹ́ mọ́lẹ̀ lójú wọn ṣùgbọ́n ó padà ọkùnrin lórí social media ó ti trust ẹ̀ bí pàápàá tó àtẹ̀lé ń fẹ́ lówó ó ti rò pé ọmọlúwàbí dé ó mọ̀ pé ó ń sìn ẹ́ sílẹ̀ ni torí tó wà máa lọ ẹ́ wọ́n ní ìfẹ́ afájì ò dénú kò dúkó dàgbà kápá jẹ lọ ẹ̀yin ọmọ wòye ẹ ṣọ́ra ẹ má jẹ́ kí wọ́n káwọn kan lò yín ẹ má jẹ́ ká ọdẹ àwọn kan payín jayé mo ti sọ kì í ṣe dandan kó wọ́ ọkùnrin tó ní mọ́tò tó bá rí ọkùnrin alálùbáríkà káṣọ ẹ̀gán mọ̀ pé méjì ṣùgbọ́n tó bá mọ̀ pé ilé ní ọjọ́ la tọ́wọ́ ẹ̀ dẹ̀ mọ́ tíwọ́ ẹ̀ mọ́ tínú ẹ̀ mọ́ bá jẹyà ọjọ́ iwájú ṣùgbọ́n àbí ẹ̀bùn ọ̀pọ̀lọpọ̀ yín afàwòrajà lẹ̀ ń tẹ̀lé àwọn tó ní mọ́tò lẹ̀ ń tẹ̀lé ẹ fẹ́ bọ́kùnrin jẹyà mọ́ ẹ fẹ́ dúró sí sùúrù lérè mọ́ Ọlọ́run ṣùgbọ́n lè fẹ́ máa lọ àwọn ọkùnrin yẹn náà lè léyìí wọn àbá yín jiyàn tó bá ti kọ́ pàdé yín wọn fowó tù yín lójú wọn pé ó gbé dání ó máa tọ́jú ẹ lóòótọ́ máa sọmọlúwàbí ó mọ̀ wípé ó máa padà lù ẹ́ kó lè pọ̀ owó fún so ẹ ṣọ́ra ẹ jẹ́ kí ìrìn ẹsẹ̀ yín mọ́ ẹ jẹ́ káwọn obìnrin mọ ibi tẹ́ ń jẹ́ sí ẹ jẹ́ káwọn fámìlì mọ ibi tẹ́ ń jẹ́ sí má bọ́ ọkùnrin kan nífẹ̀ẹ́ ìkọ̀kọ̀ lẹ́jẹ̀ káwọn ẹbí ẹ mọ̀ jẹ́ kó mọ̀ wípé ó nábẹ́rẹ́ ń dì í so á lè ní ìpayà tó bá ti lè mọ̀ pé àwọn fámìlì ẹ ti mọ̀ ọ́ tó bá dẹ̀ máa kúrò ní ilé tó bá ti pè é pé hello baby I want to see you excuse me sọ fún pé okay give me some minute let me tell my mother that I'm coming to you so ìpayà máa wà ní ọkàn pé ilé tí yẹ ti mọ̀ yìí tó ń bá lò àṣíràn àtú or let me tell my sister baby or tó bá ti dọ́dẹ̀ dájú pé baby I'm sorry mo má bínú pé mo pẹ́ jàre mo ń try láti pe àǹtí mi ní pé mo ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ in case of tí n bá pẹ́ dé so a lè ní ìpayà pé ilé tó ń bá lò ó ti sọ máa wà ní tiẹ̀ ṣùgbọ́n ó kẹ̀dẹ̀dẹ̀ lọ ó fò fọ̀rẹ́sán wò sọ fẹ́ anybody bọ̀bùgẹ́ yìí wọ́n ní kò sọ fún ọ̀rẹ́ ẹ̀ gan pé ọ̀dọ̀ bọ̀bọ́ yẹn ló ń fẹ́ lọ kò sọ fún ọ̀rẹ́ ẹ̀ ilé ayé náà ẹ̀yin àfá Ìlọrin àárín kẹ́ jáde kẹ́ sọ̀rọ̀ báyìí o ẹ fẹ́ bọ̀rọ̀ ẹ mọ́lẹ̀ àbí pé kó jọmọ àfá àgbà ṣùgbọ́n tó bá jẹ́ wípé nìkan ló bú ànábì ẹ máa pariwo lórí social media wọ́n bú ànábì yín wọ́n bú ànábì yín wọ́n bú àlàyín eléyìí kan ṣe kò burú jẹun tó bú ànábì lọ báyìí níbo lẹ wà ẹ̀yin tàfà tẹ́ ń mú ní Ìyọlọ́sùn ọ̀dà ẹ fẹ́ Ìyọlọ́sùn lóṣogbo ní Ìlọrin ẹ fẹ́ babaláwo nílọrin ẹ fẹ́ kẹ́nìbọ̀dìbọ̀ odò nílọrin ìlú tó jìnnà sí iná tó súnmọ́ àlùkámọ̀ àbí ó ṣe àlùkámọ̀ ni ó ní wọ́n ti ń gérí wọ́n fi ṣògùn owó yìí o ṣé nǹkan tó wà lọ tí bọ̀bọ̀ yìí ṣe kò burú ju ẹni tó ń bọ̀ Ọ̀ṣun lọ báyìí ṣé kò burú ju àwọn tó ń sáwó lọ àwọn àfáà nìyẹn o tán ní àwọn èèyàn Ọlọ́run tán ní àwọn èèyàn Ọlọ́run kì í ṣe gbogbo àfáà ló hùwà yìí o I must be sincere to you kì í ṣe gbogbo àfáà ni ó hùwà yìí o ààrẹ àwọn pásítọ̀ náà tí wọ́n mú lẹ́nu ìjọ mẹ́ta yìí o àdẹ̀rẹ̀ àwọn babaláwo náà tó hùwà yìí o so mi sọ wípé àwọn àfáà nìkan ló hùwà yìí o ṣùgbọ́n lágbára Ọlọ́run ọba àṣírí àwọn àṣírí òní bò láwùjọ wa Adamadé ló ń sọ̀rọ̀ bá mi share fídíò yìí ire ó dàbọ̀. Adé ọmọ Adé, advocate for the masses.